Òkodoro Yorùbá tẹlifíṣàn. alùpùpù gangan kò ṣàdís. so káde gáìdì àánú ẹ̀mí ẹ̀tí ọtí tèmi lẹ̀. aláìkò gáìdì káàkiri ṣe wà láì máa sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ máa sọ pé ní bí mo ti ṣe ń ṣe mo tó fọ́ ni ọlọ́run tóbi o tí ẹ bá mọ iye èèyàn tó ṣe apply for class pẹ̀lú dragging yìí mùsùlùmí ó yẹ ká kọ́ máa farabalẹ̀ àwọn èèyàn wá rọ́wá pé wọ́n ń takò yìí ni ó dà pé já ìlú ni ó dà pé já ìran ni ó dà pé kinní kan ni wọ́n á fẹ́ mọ tó wà lẹ́yìn káàkiri wá ń wá àwọn ṣe fi reality hàn wọ́n pé abájọ tó ń takò yìí báyìí má ẹyẹ ṣe fún yẹ má bèbè yẹ mo fẹ́ dáhùn béèrè mo rẹ́ni fún yẹn ní question ẹni. so wọ́n lọ ní pé ó wá ní gbogbo tó wá fẹ́ mọ ohun táwọn ń ṣe kó máa pe orúkọ akọ̀yà élu ìyẹn tí Jésù ló mú àjà kristian fẹ́mi nìyẹn pé kémi lọ try ẹ̀ ìgbà tí wọ́n á gbọ́ nínú òfúnmọ̀ tó náà ní tí wọ́n fẹ́ mọ̀ pé táwọn ní agbára wà ń bẹ̀ kẹ́yìn máa pe yá akọ̀yà élu yá kiri kan mẹ́rẹ̀ẹ̀rin yẹn pé wọ́n á fara ẹ̀ hàn wọ́n á ní àṣírí kùlélẹ̀ because ideology kìí yóò náà nìyẹn kó làwọn aláwo ní ìdáwẹ́sẹ̀ òkè lọ́dún orúkọ ìwò tí ò ń ṣorúkọ Ọlọ́run now kí wá ní brain behind di àwọn orúkọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin yẹn tẹ máa ń pè yàtọ̀ sí àwọ̀ ọ̀hún ẹ̀rẹ̀fẹ́ muslim. ẹ ṣe màá ṣe lé kí n mú ọ̀rọ̀ yẹn níbi àtẹ́wọ́ náà torí bíi ta alátẹ̀wọ́ yẹn gangan làwọn ìyẹn ló rẹ̀ ní sí ni worshiping wa worshiping bó ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé nígbà tí mi dé di ẹ̀kọ́ yìí mo sọ wà ní àgbàjẹ́ pé yémi ni pé kéwù yẹ bí ni mo ṣe wà ní ọ̀nà wọn ti fún mi kéwù ńlá mi ò gbé ẹ̀sìn wa o mi ò dẹ̀ fẹ́ gbẹ̀yìn àfa o mo sọ nìyẹn o mo fẹ́ ẹni tó neutral tó yásí pé kò nílé àtàchì ẹ̀kọ́ yìí mọ́ ẹ̀sìn wa débi pé wọ́n á wá lọ sọ pé báyìí báyìí wọ́n ní lóòótọ́ ló wù mí kí n ṣàǹfààní fáwọn àfa o gbogbo àwọn àfa dẹ̀ máa ń tọ̀ mí wá láì mọ̀yà àwọn ṣé wù ńláńlá tí mo ti ṣàǹfààní fún àtàwọn tí mo ń ṣàǹfààní fún lọ díẹ̀ ìrora wà lórí kí n máa ṣàǹfààní kí n dẹ̀ wà ní kọ̀rọ̀ mi báyìí mi ní problem pẹ̀lú anybody. ṣé wọ́n ti wá sí pẹ̀lú ẹgbẹ́ láti 1996 ẹgbẹ́ jáde èmi kọ́ mo ti ẹgbẹ́ jáde wọ́n ti jáde wọ́n ti pẹ́ èmi ti gbọ́ wọn èmi ṣẹ̀ dárí wo gbọ́ rí wọ́n ti wá ń ta so wọ́n wá fi kọ́ mi lẹ́kọ̀ọ́ gbà tí wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ ebúra àti lọ́dún béèrè náà àtẹwọ́ wọ́n bá bẹ̀rẹ̀ tọ́wọ́ nǹkan náà kọ́ béèrè kọ́ mẹ́rin yẹn wọ́n wáyé bóyá ní pé àwọn ẹ̀mí mẹ́rin kan ló yọ sáwọn o ṣe mọ̀ pé ní tí wọ́n sọ yìí tó bá sí pé ní tó fẹ́ ṣẹbọ ni ó lè pè rẹ̀ ní ànábì Ọlọ́run nínú tó sọ yìí ó lè pè rẹ̀ ní pé prophet lòun ẹni tí ó gbà ó gbà ẹni tí ò ní gbà ò ní gbà ni báyìí ṣe wà ní kí wọ́n máa sọ̀kò sí ìlú lọ rẹ̀ tiẹ̀ lókè pàtí ayé bá ti rí reality wọn á fọ́lò wọ́n ní ṣùgbọ́n o àwọn jẹ́ ìkan nínú wòlíì lẹ́yìn ànábì ni o pé mùsùlùmí làwọn pé gbogbo táwọn ṣe yìí náà gbogbo ẹ̀ padà turn sí Islam ni o ẹ máa wá gbọ́ òkè gbogbo. kí ẹ bá la ìwọ́nù wòlíì yẹn wòlíì òkè wàlíì ẹ pé wàlíì ẹni Ọlọ́run ni lóde wòlíì ẹni Ọlọ́run ló ní wàlíì wàlíì làwọn pé wọ́n yóò bá ní wòlíì. torí bí táwọn gbé lọ sí wòlíì yẹn. rárá wòlíì yẹn kọ́ ẹni Ọlọ́run nọ́mọ ẹni Ọlọ́run lábẹ́ torí bá àná mi sọ pé kò sáà náà mi bọ̀ lẹ́yìn àwọn ìgbẹ́ tó máa kù òun náà ni àwọn so now wọ́n wá sọ yẹn fún mi ìgbà tó wá sọ bẹ́ẹ̀ wọ́n wá ní ṣe wá láwọn ẹ̀mí mẹ́rin yìí wọ́n yọ sí mi ní o àwọn náà kọ́ mi ní gbogbo ohun tí mo mọ̀ tí mo máa ń ṣe o àti gbogbo ìmọ̀ yìí ló fi já sí pé nígbà tó kọ́ mi tán wọ́n ní kí n lọ sí China kí n lọ wò ó bẹ́ẹ̀ pé ṣé mo lẹ́nu tó nímọ̀ jù mí lọ mo dẹ̀ dán omi òrí o wọ́n ní lọ China wọ́n ní lọ Amẹ́ríkà kí n lọ káàkiri ní gbogbo káàkiri wọ́n fi fún mi respect tèmi ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé mi wípé àwòrán ẹ sáyé kó máa pariwo kiri pé èmi ni ànábì èmi ni o ìtẹ́mi àgbà máa ń sọ pé báyìí mo ṣe jẹ́ má pùfù ara ẹ o ló já sí pé tí wọ́n fi kọ́ wa ní pé jẹ́ kí wọ́n já ẹ kó o tó rùn tẹ́ bá lọ ṣọ́ gbogbo ibi tí mo ṣe fídíò kan máa tọrọ yẹn bá le yẹs àwọn ti tọ́ wa ni o wọ́n dẹ̀ ti ń tọ́ wa yẹn bọ̀ á ti lé ní èyí ẹ̀ kí n tó fèsì ẹyọ kan o wọ́n ti máa sọ̀rọ̀ máa wò ká tá a bá sọ̀rọ̀ tí irọ́ bá pọ̀ jù ayé àròpọ̀ òótọ́ ni jẹ́ sọ ẹyọ kan ní wà dáríwó àjẹgbọ́n tó wí náà wọ́n wá dẹ́gbóye nígbà àwọn ẹ̀mí ni wọ́n jọ sáwọn ni wọ́n kọ́ àwọn lẹ́kọ̀ọ́ wípé ní orílẹ̀ alààyè yìí o àfihàn tí wọ́n bá rí pé bóyá ẹni níwọ̀n àbàjẹ́ pé báyìí náà tá à ń sọ yìí yẹ́sà
èmi máa sọ fún àwọn ní pé wọnú ẹ̀kọ́ yẹn lọ kọ wò sọ pé o fẹ́ lọ ṣe ṣe báwọn yẹn wọnú Islam tẹ́ pé nígbà tó wọnú Islam padà rí òótọ́. oníkéwúlá ẹ má bínú. oníkéwúlá kó sàkéwúlá. àkéwúlá jà ní ẹ má bínú. ẹ mọ tí mo fẹ́ láàyè yẹn ṣé mọ gẹ́gẹ́ bí mùsùlùmí èmi nígbàgbọ́ kiri kan tí mo máa fi gbá ìdìbò sí àti mi ò láfa àwọn kan mi lè tó gbígbọ́ lẹ́ni bọ́dì mo máa fi gbá ìdára mi pé ṣé tí mo máa fún mi ní lókè ọ̀nà kàdé kan rẹ o tí máa wo àwọn tó wà ń bẹ̀ tí ò jọ Quran àbí àdéhùn tó authentic wà àdéhùn tó lè gbàgbọ́ náà níwò tó bá tàbí àdéhùn tó lè gbàgbọ́ máa náà kí ẹ now nísìn irú tó ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀mí àgbà yìí ǹjẹ́ a lè trace ẹ̀ bí àṣàbí kan àbí mo mẹ́rẹ̀ẹ́rin kan àbáfà kan tí irú ẹ̀ ti ṣe rí àbí ẹgbẹ́ ẹ̀ máa dé àǹsìn tó wọ́n fẹ́ sọ̀rọ̀ máa má dì sí wa lókè o máa di táwọn ń tẹ̀lé o àwọn ló sọ̀rọ̀ máa di. àdìsí ẹ̀jẹ̀ sọ pé ó bá àdìsí lẹ́yìn gbàgbọ́ ẹ̀jẹ̀ àkùnmọ̀ àwọn amú Al-Qur'ani máa fi jẹ́ ní ọ̀rọ̀ yóò máa ṣojú sára fún mi àti gbogbo mùsùlùmí ọ̀ríjínà náà gbọ́dọ̀ mọ̀ pé eléyìí wà ní sẹ́yìn eléyìí rọ́ ni. now bó ní a ti wá lè rí tracy sí ló ṣe ṣe sí bàbá ẹ̀mí àgbà torí àánú Sùlẹ́mọ̀ sọ̀rọ̀ ọ̀kan Quran ìgbàgbé ayé àbálẹ̀ ìrántí ẹ̀ ó ṣàdúrà kan pé ọlátọ́lọ́ ń dá kó má bẹ̀rù mímọ́. láyà ni ọlọ́ àdì zọ́ọ̀dì ní ìgbọ́dọ̀ má fi kẹlẹ̀ omi lẹ́yìn. Ọlọ́run lè gbàdúrà ẹ̀. báyìí lè ṣe rò bẹ́ẹ̀ kílẹ̀ ní. ẹ̀ṣọ́ lọ́wọ́ ò gbá là ń sọ. gbogbo àdúrà tí mo béèrè ní o. gbogbo àdúrà tó tábà ṣe ẹni tó ní àwọn àti ẹgbẹ́ Ọlọ́run mo fẹ́ kó jábọ́ látò kìí ṣe àbádùn àlọ́dọ̀ tiwa Ọlọ́run lè má ẹ wá lọ kó fún bọ́ọ̀lì látọ̀run. ẹ so yóò túmọ̀ sí pé so yes sir àdúrà gbogbo àdúrà tá Ànábì Sùlẹ́mọ̀ ń ṣe àdìzọ́ ni mi pé kò ní kẹlòmíì ìgbé ara àdìgbò ẹ̀dẹ́gbọ́ àdìní ń bá àdìní ìgbé kan sẹ́ni wàhálà ṣe òun ní tàbí Ibrahim lọ́rántí wípé Ọlọ́run fún mi lọ́lá tó jásí pé kò ní tọ́sẹ́ lómi lẹ́yìn mi mọ́ irú ti ẹ̀mí àgbà ó dà ṣé ọlátọ́lọ́run dá Ànábì òjúṣà Ànábì Sùlẹ́mọ̀ lọ ni mo ní káláyà bàtí ṣe bẹ́ẹ̀ Ànábì mọ́mọ́ Ànábì Sùlẹ́mọ̀ wa ṣe bẹ́ẹ̀ Ànábì Sùlẹ́mọ̀ Ànábì mọ́mọ́ wa. gbogbo Ànábì Sùlẹ́mọ̀ lọ náà ṣàgbé ká lu àlùjọ ló fúnṣẹ́ Ànábì olùwọ́n Sùlẹ́mọ̀ nìkan lọ́nà fọlọ́fọ́rí tí àlùjànnú. ẹjọ àwọn wo ló jẹ́ júndù. ẹ̀yin àfáàní máa ṣàlàyé fún wa. ṣé bọ́ ọmọ ogun náà ló jẹ́ júndù. ọmọ ogun náà nìyẹn. Ọlọ́run ní wà á ń zá náà jù ú dánilám tààrà kí ọ̀dọ́ tó wáyà yẹn. ẹ̀ẹ́dẹ̀ láyà ẹrú. mo lè mú ara mi dàrú ẹ̀yin lẹ̀ gbọ́ yíṣà yóò dàrú. ẹ̀yin tí ẹ̀kọ́ lẹ́sùn ọ̀rẹ́ mẹ́gbàá lọ lóṣù. wọ́n sọ pé ìgbà Ọlọ́run ní pé òun lọ́mọ ogun sọ́mọ ogun ọ̀run àti máa bá ìgbà tó lọ́mọ ogun lọ́run kílẹ̀ fún ọmọ ogun ṣe. ẹ̀ṣẹ̀ ti pé torí ẹ̀ ní bàbá tí wọ́n sọ kí wọ́n pẹ́pẹ́ bàbá máa ní kéwù má yẹ kí n bá wọn sọ̀rọ̀ ń ta understand wọn yàtọ̀ sí mi ẹ̀ṣẹ̀ wọn máa ṣàlàyé kó tó yé wọn ní o ọ̀tọ̀ ni ti máa sọ ọ̀tọ̀ ni wọ́n máa tú o tipẹ́tipẹ́ wọ́n ti máa ń sọ̀rọ̀ yìí o ibi má jẹ́ kí n wàláhì wọ́n ti máa sọ tipẹ́ o láti 2015 lọ̀rọ̀ yìí má jẹ́ sọ̀rọ̀ ń ta wọn ní gbọ́ mi yé o màá ní kí ṣe máa dákẹ́ ṣe máa lẹ́ẹ̀ní sọ̀rọ̀ ń ta ẹ sọ̀rọ̀ ń ta náà so kí ibo là ń lọ ní pé jùnúdù àwọn ọmọ ogun ló ń jẹ bẹ́ẹ̀ ṣe rí èèyàn lè dájọ́ ṣe kọ̀díjà kan ní Islam kéèyàn ké gbogbo ayé sọ pé kọ̀díjà yìí o àwa ò faramọ́ káwọn free committee sọ pé àwa faramọ́ iye ò kí ń túmọ̀ sí pé ẹni ti dẹlẹ́bọ lópin ìgbà tí ò bá ti ní nǹkan míì tó gbójúlé tó ń sìn yàtọ̀ sọ́lọ́hun mo fi ń tẹnu mọ́ pé àwọn ò sí orúkọ yàrá ìlú mọ́lẹ́kàtà yàrá ìlú yàrá ìlú o ogun táwọn èèyàn ń sọ yìí irọ́ ni o ṣe rí tí ò bá ṣe pé mo ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mo ti dàníyàn pé lásìkò yìí ò fẹ́ sọ anything rárá kí nìdí wọn a máa rò pé damage control ni fún tani damage control fún ọtí mò ń sin àbí tó jọ lọ tó dá mi àrárá o mi ò ní damage control fún anybody àbọ̀ ló máa nà mí ló máa fi bí lọ́jọ́ gbéra kí á mọ̀ pé mo ti ṣe báyìí so mi ò ní damage control fún anybody so but gbogbo tí mo ti sọ tẹ́lẹ̀ nìkan náà mo tún ṣàlàyé fún pé tí mo sọ rèé o mi ò lè kó jẹ èmi ò kọ́rọ̀ jẹ o torí pé mo mọ tí mo sọ màá dẹ̀ ṣàlàyé ẹ̀ fínífíní so júndù ọmọ ogun ni Ọlọ́run ló dẹ̀ sọ kalẹ̀ fáànì náà bí ẹ̀sìn farapa náà ẹ̀sìn farapa so wípé ọmọ ogun ló ń jẹ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé Ọlọ́run sọ àwọn ọmọ ogun kalẹ̀ fún ànílọ́gbà ọmọ sallallahu alaihi wasallam láti lè lò lójú ogun ó lè sọ pé jùnúdá lámùtara òhà àwọn ọmọ ogun tẹ́ẹ̀rì ṣọ́ Ọlọ́run sọ bá náà bí ó lè rí náà bí lè rí ti bá mùsùlùmí ló bá pé táàrí
so kò túmọ̀ sí pé ànábì ò lówó. àlùjọ ló kọ́ làwọn yẹn. àlùjọ ló ní júndù yẹ ṣàṣẹwọ́ pé ẹni tó kẹ́kọ̀ọ́ nípa spirit nípa àwọn nǹkan tí àṣẹjẹ àwọn kan wà tó yẹ pé inú mi dùn. lára ọgbọ́n náà ni àwọn màláíkà náà. ẹ máa gbọ́ mọ́mọ́ ní ojú yẹn ṣe nínú ẹ̀kọ́ ẹ̀mí ẹ máa gbọ́ nínú ẹ̀kọ́ ẹ̀mí ẹ̀kọ́ yẹn ló máa kíjà nǹkan nínú oríṣìí táwa fi ní interest láti kẹ́kọ̀ọ́ yẹn tàbí jẹ́ mùsùlùmí òun ni pé aláwọ̀ kan kọ́kọ́ drive ẹ̀mí crazy láti lọ wẹ́kọ̀ọ́ yẹn ni pé gbogbo 90% àwọn àfa wọn máa ń gbé gbèsè wọn máa ń gbé tutù àwọn àlùbáláwo máa ń gbé ẹ máa gbọ́ mọ́ bọ́ ìdájọ́ sọ. àtúwà ti jáfa àkọ́kọ́ ṣe gbogbo àfa. tí wọ́n sọ nípa 90%. òun náà ló pé most. ẹ má lọ 90%. bẹ́ẹ̀ ni most ni. 10% péré ló ṣẹ́kù. 10% yẹn ó ṣọ̀wọ́n nìyẹn ó túmọ̀ sí pé kó ti dàrú. àti ẹ̀rí sọ pé lágbájá ò sí ń bẹ̀ mọ́ toró ti dàrú gan mi ò lè tàn yín o. ẹ tó bá jáfa tó ń dáyàn lóhùn most wọn rárá kó tó ní dàbí nìyẹn náà o ẹlòmíì iṣẹ́ ọlọ́run ló ń ṣe o jẹ́ pé ọlọ́kàn fún ní àṣẹ ọlọ́run fẹ́ràn ẹ̀ ní tó bá sọ ọlọ́run lè fàṣẹ sí ó lè ka kò ní sí bẹ́ẹ̀ ni ìgbà gbé gbèsè wá ni. ó lè ka wọ́n ní torí ẹ̀ mọ́ pé kò ṣe gbogbo wọn. tí mò ń sọ nìyẹn sẹ́yìn. ṣùgbọ́n most àwọn tí wọ́n dáhùn lóhùn wọ́n máa ń gbé gbèsè. dandan nìyẹn dandan babaláwo. kò ṣe dandan o kò ṣe bẹ́ẹ̀ o rárá bẹ́ẹ̀ kọ́ understand ilẹ̀ sọ kò ní bẹ́ẹ̀ o. tí wọ́n máa ti ń gbé gbèsè. ẹ gbọ́dọ̀ rárá ló bá ń gbé gbèsè là ń sọ pé ṣe tó dáhùn lóhùn ẹ má mú wọn lọ ara wọn. ẹ tó bá ń gbé gbèsè babaláwo nìyẹn mo gbọ́ yẹn ṣùgbọ́n mọ ẹni tó ń dáyàn lóhùn ló bá kó sọ́wọ́n bá tó tí mo sọ nìyẹn sọ tí mo sọ nìyẹn now wọ́n wá jẹ́ kó yé mi kí n padà síbi ibo ṣe lè sí ìbí sọ̀rọ̀ ẹgbẹ́ júndù àwọn ọmọ ogun àwọn ẹgbẹ́ gòkè àwọn yìí nísìnyí nígbà tó lọ́wọ́ sọ wọn kalẹ̀ ọlọ́wọ́ sọ wọn kalẹ̀ fáwọn ọ̀dọ́ láti bá nínú ẹ̀kọ́ ẹ̀mí understanding kí ló fà sí ẹ̀ nínú tó mẹ́mi lọ kẹ́kọ̀ọ́ ni pé àǹfààní pèsè àwọn àfà wọn a máa da ẹbú sọ́wọ́ àfàdẹ̀lẹ̀ ní náà èmi ò pèsè èmi ò ṣe pèsè MC mo ṣe òun náà ni mo máa ń sọ nípa gbangba mi ò fi bo everybody mọ̀ mi pé mi ò fi bo so mo ṣe MC torí pé níjọ́ tí mo wá ṣe MC yẹn ṣe mo pé MC ó máa mọ àfà gan mo kojú bọ mo rẹ̀ tó máa sọ ní pé wà láyé ó jà rẹ̀ ní kí ló ń dowó ní gbòòrò tẹ́wọ́ kó gbàdá wá mo sún mi lé báyìí mo bẹ̀rẹ̀ sí avoid many people mo wá pé mi ò ṣiṣẹ́ lọ́ọ́ ibi mọ́ ọ̀pọ̀lọpọ̀ pè mí sí 419 láwọn fáwọn gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ló introduce ẹ̀ sí ni wọ́n pọ̀ owó ló ní ìdọ́wá ní òní owó tó ní ẹ̀kọ́ kó máa mọ́mọ́lé lójú àgbọ̀dé àmọ́lé báwo mo ti wá rí gbogbo ìwà àbàjẹ́ yẹn káfá gbé tutù káfá máa fọtí lu iṣẹ́ káfá máa sọ pé fànáwù ni kọ́ máa sọ pé gbogbo ẹ̀ mo wá rí gbogbo bàjẹ́ ṣé irun tí mi náà fẹ́ lọ kó sí lélẹ́yìí bàbá tó bíbélì ẹ̀ máa tẹnu mọ́ kiri kan wípé gbogbo tó o bá ti rí pé o ò lè ṣàlàyé ẹ̀ níta gbangba má ṣe o mo sá sẹ́yìn ni mo wá fi ń wá ẹ̀kọ́ ọlọ́run wá fi mí ṣe kò ń gé ẹ̀kọ́ yẹn lọ́jọ́ kan mo kọ́kọ́ pa ẹ̀kọ́ tí mo kọ́ numerology mo ti ẹ̀kọ́ ṣe mo ń gbà yẹn mo wá ẹ̀kọ́ yẹn wá sọ pé tó bá lọ́jọ́ báyìí man accident mo wá ní asef like ní ìfẹ́ kó mi lu ọlọ́run yóò sọ mí de lẹ́bọ̀ tí bá ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé mo bá pàtì mo ní ìdílé di kiri mi ní máa fi wò látọjọ́ yẹn dì sí mi ò wó ní àjò mi ò kí mo fẹ́ ṣe lọ́la kí ló fẹ́ ṣẹlẹ̀ mi ò wò mọ́ látọjọ́ yẹn dì sí mo lè accident ló tọ́ o ó ṣẹlẹ̀ o bọ́ mi ò wó nítorí pé kí ni reason mi ò fi wọlé pé ṣé yẹn so ìyẹn bẹ́ẹ̀ yẹn náà àwọn júùdù tá a wá sọ yìí mo wá dídí ẹ̀kọ́ yẹn mo wá rí pé òkè ẹ̀kọ́ tí mò ń kọ́ yìí eléyìí ń jẹ́ kí n mọ̀ wípé agbára tí gbogbo wọn ṣẹ̀ lọ mọtí tí wọ́n ṣẹ̀ lọ gbé pèsè yẹn ìwọ gan tó jẹ́ èèyàn ojú gbogbo àwọn ẹ̀mí yẹn lọ ìwọ èèyàn ju gbogbo àwọn ẹ̀mí yẹn lọ kí ló bí ìdí tá a fi ń pe bàbá lẹ́mìí àgbà ṣe ọ̀pẹ́ ìbéèrè èèyàn á tún mọ̀ sọ mo mọ̀ wú question tó heavy jáde lọ́wọ́ máa dàbí pé ìdí ni wípé àwọn ẹ̀mí Ọlọ́run ni wọ́n sọ wọ́n bẹ́ẹ̀ o kò ṣàwọn èèyàn lápò ní àwòrán làkúbà torí pé wọn ló ń kọ̀ntró àwa ẹ̀mí yìí bá ṣe tóbi tó yìí à ń ta àkúbà gbogbo ọkọ̀ torí báwa bá lè jẹ́ àwúrú tí àwọn èèyàn sọ pé a ṣe nǹkan tọ́lọ́wọ́ gbọ́wọ́ wa ṣe nǹkan ìwọ gan àkìbá wù mí gan. ẹgbẹ́ ọ̀rọ̀ sásì mi nísìn. ó yẹ kéré ẹ o. ṣé àwọn pé gbogbo tá a bá rí. ohun tí mi ò bá ti clear nínú ọ̀rọ̀ ẹ di mú kẹlẹ̀ ní asáyé ti dá padà. gbogbo tá a bá rí ẹ̀mí la máa pè torí pé ààrí spirit torí pé àkẹ́kọ̀ọ́ nípa ẹ̀ àdìlẹ́kọ̀ọ́ nípa ẹ̀. kí là ń pè ní spirit. kì í ṣàlàyé àdúgbò ṣẹ́rí spirit òun ni gbogbo tó bá ti ń mú. tó ṣe é rí àti tí ò ṣe é rí. tó ṣe é rí àti tí ò ṣe é rí nígbà tí ń ṣe wà ẹ̀mí ni wá rí sí èrè envelope ní bọ́dì wa yìí ní tó sọ̀rọ̀ kọ́ lè ní. ẹ à lè rí yẹn. ṣètì gẹ́ẹ̀tì ní tó wá sọ̀rọ̀ yẹn lẹ̀ ní ọlọ́run tó lọ́n gbé sínú wa spirit yẹn ló sọ̀rọ̀ yẹn right ṣẹ́rí spirit yẹn
bó ṣe wà lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ náà ló wà láwọn èyí tí ò ní bọ́dí kí ni ìdí tó fi níbẹ̀ ni pé nígbà tó lọ́wọ́ da gbogbo wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ̀mí sọ tẹ́kọ̀ọ́ ẹ̀mí sọ mi sọ̀rọ̀ Islam. ṣàpárò jọ̀nà spirit lọ́wọ́ náà. mo náà mo aṣàlàyé ọ̀gbọ̀n tí mo ń lọ lọ́dọ̀ nìyẹn. nínú ẹ̀kọ́ ẹ̀mí lẹ ti máa rí wípé òkè àwọn wo làdìjọ nù àwọn wo ni màláíkà àwọn wo ni bùrọ̀wánìà àwọn wo ni mọ̀dúbí àléyìn àwọn wo ni dọ̀ọ̀lì ṣe àgbẹ̀ mùsùlùmí gan àmọ̀dúb àwọn dọ̀ọ̀lù náà àmọ̀ wọn nínú ẹ̀kọ́ ẹ̀mí lè ti dá wọn mọ̀ òkè àwọn olórí ibú yìí rèé. bẹ́ẹ̀ nítorí pé tẹ́ ẹ̀ bá dá wọn mọ̀ yẹn sà mistakenly èèyàn wọnú wọn yóò nímọ̀ ìdí táwọn fi lọ kẹ́kọ̀ọ́ yẹn táwọn ẹ̀jẹ̀ mẹ́ta wọn sọ pé ẹ̀yìn àfa ẹ ní ìdí ẹ̀kọ́ yìí o fún reason kan gbogbo ẹni tí ò bá máa burú aburú á ṣe o nítorí pé wàá ti gbọ́ra ẹ̀ wàá máa rò pé wà lórí writing unfortunately wàá lè lọ fall tó bá lọ fall ó máa padà dùn ẹ́ o Ọlọ́run ti jàre ẹ̀ tó ló ti gbé nímọ̀ kalẹ̀ sórí ayé ìyẹn làwọn fi ń kẹ́kọ̀ọ́ ògbó yẹn tó nípa pé máa lọ fi sìn o àfi sìn o òun kọ́ ní ìbá dà o nítorí àfa àmọ́kàsí kan àṣẹ̀dúnlá àfa àmọ́kàsí kan fi wọ́n ti pàdé lórí lọ́jọ́ kòkò sasa brush lára brush tán wọ́n lé tán wọ́n lé wọn kúrò ní wọ́n lé wọn bọ̀tẹ́ já sọ pé nílé náà ṣá wọ́n máa sọ̀rọ̀ ara wọn fúnra wọn nǹkan wọn lọ́rọ̀ wọn so àmọ́ ẹ̀bọ̀ ayé. bọ̀ níbi tẹ́ dé yẹn náà ibi tá a gbọ́dọ̀ dé ni. ẹ jẹ́ kí wọ́n bá ní oṣù gbogbo àwọn ọ̀rọ̀ sí ìfẹ́ ká gbàgbé ìkàtà ọ̀rọ̀ spirit. ẹ jẹ́ sàlàyé kan fún yín ṣẹ́jẹ́ ìgbéra sí kí ni spirit yóò tàṣì ní gbogbo nǹkan. ṣẹ́jẹ́ tó wà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí heavy ju ta kàn lè sọ lọ́jọ́ kan lọ. èmi mọ̀ pé ọ̀rọ̀ tó pọ̀ nítorí pé gbogbo ẹ̀ ló nídìí àlàyé tí wọ́n bá lè ṣàlàyé fún ẹ láwọn yẹn máa sọ pé wọ́n bèrè lọ́yọ̀ láì pé ó yá kílẹ̀ gbọ́ngàn wá ní lọ́kẹ́kọ̀ọ́ torí pé wọ́n wò pé kílẹ̀ gbúra ìfẹ́ gbá láì tí ó yẹ ni bí wọ́n á ní rọ́nà là ń pa ni wọ́n ti fún wa lóògùn díẹ̀ ok ó dà pé wọ́n ṣe ṣe ní ká lè sùúrù fún yàrá máa délé tí wọ́n á now alákọ̀ọ́lẹ̀ pé kí ló ń jẹ́ spirit spirit ni ẹ̀mí Ọlọ́run ló wá ní àṣẹ lórí gbogbo tó ń jẹ́ ẹ̀mí Ọlọ́run wá pín ṣe ìpín ẹ̀mí ó ṣe àwọn kankan máa jẹ́ jinnu àwọn jinnu yẹn ni destroyers àwọn náà máa ń bà kan jẹ́ àwọn náà máa ń pè ìmùláwò fáwọn àfáà mi pé má kírun o lọ́ọ̀yà gbé sórí kinní kan o. ṣé o bo jinnu destroyers. mi ni wọ́n mú mi nù náírà mọ̀ mo ṣe gbogbo wọn àwọn ìjẹ́rìí ẹ̀ máa gbọ́ ẹ̀ kó má dàbí pé ẹ̀ bá àtàkùn Kùránì wọ́n tún ṣìgbẹ̀ ṣe wọn lóòótọ́ mùsùlùmí wà nù wọn bọ́ àwọn mùsùlùmí inú wọn yẹn àwọn yẹn kan ra wà wọn ní nǹkan kan àwọn kì í dá sẹ́nìtìn wọn ra wà ní but irú àwọn yẹn lọ́lọ́ máa ń lò tẹ́ fi sọ pé màláíkà lọ́lọ́ máa ń lò irú àwọn yẹn lọ́lọ́ máa ń lò sí ààyè ó yẹ lọ ṣiṣẹ́ Ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn ṣé ẹ mọ̀ pé èèyàn àtàlejò lọ́wọ́ á fi kóná lẹ́yìn pé gbọ́dọ̀ ṣe fi ṣe wá nẹ́ẹ̀sì wa so now àwọn yẹn náà máa wá ṣiṣẹ́ irú àwọn yẹn ló sọ̀kalẹ̀ tá a pè ní màláíkà àwọn ni jùlọ ti kó sọ lẹ́ẹ̀kan àwọn mùmínì nìyẹn náà máa ṣiṣẹ́ Ọlọ́run ìyẹn ti clear báyìí sá now ẹlẹ́ẹ̀kejì wọn ni àwọn ruhaniya àwọn ni ruhaniya àwọn ruhaniya ni àwọn ẹ̀mí tí wọ́n bá fi lọ kọ́yàn ní mímọ̀ tí wọn ò dẹ̀ ní kódà ẹ̀kọ́ kan wà lẹ́ẹ̀kọ́ wa wọ́n pè ẹ̀kọ́ yẹn ní àdùnnúbù ṣètọ́níyà dùnnúbù ṣètọ́níyà bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tí wọ́n pè ní dùnnúbù ṣètọ́níyà wáyé ní àgbàdo kọ́ gbogbo tí mo sọ yìí o nínú dùnnúbù ṣètọ́níyà ni bàbá ti sọ fún wa pé àsíyàtúlá wọ́n ní pé gbogbo ìpèpè tó bá ti pèpè tó bá ti lè mú àwọn èèyàn ṣe Ọlọ́run mo fi Ọlọ́run tó tẹ̀lé mi ṣe lẹ́rìí ní tí mo sọ fún yín mi ò fi irọ́ kankan kún o gbogbo tí mo sọ látara àti gbogbo tí mo sọ fún yín bó ṣe rí gẹ́lẹ́ wọn sọ fún yín so pé gbogbo tó bá ti lè mú ẹ tó máa fi pèpè sójú ọ̀nà Ọlọ́run ẹ tó máa fi pèpè sójú ọ̀nà èṣù láti fi tako Ọlọ́run tàbó fẹ́ tiẹ̀ bá èṣù ṣe rárá tó máa mú ẹ kọ̀yìn sí Ọlọ́run á jẹ́ pé o kì í ṣe ní Ọlọ́run ṣe gbọ́ pọ̀ sí yẹn. mo gẹ́ ti pọ̀ jẹ́ gan bí táwa dé yẹn ṣé wàá rí i pé kí Christian aláwo kó wà nú ẹ̀kọ́ yẹn ṣé kò ní takora wọn ṣé o pé discourage wọn ẹ jẹ́ encourage wọn sí tó ń ṣe ní. ẹ jẹ́ ìṣàlàyé ṣẹlẹ̀ mi nìkan tí mo jókòó yìí ṣé wọn pé mo ti sọ fún yín níbẹ̀rẹ̀ pé mi ò ní ever hide anything fún yàtọ̀ náà èèyàn tó ti tara ẹ̀kọ́ tí mo kọ́ yìí ni o tó ti di mùsùlùmí tí wọn ọ̀dẹ̀ kẹ́kọ̀ọ́ bí lásìkò kan ṣe mùsùlùmí tí wọ́n lọ tí wọ́n dẹ̀ ń kírun wọn lọ́dọọlá mo lè ka more than 2,000 èèyàn tí mo lè ní kí n kọ́ ní sí wọn jáde tí wọ́n ti di mùsùlùmí wọn pé oṣooṣù ọ̀nà mi lẹ́wà bó ẹ máa lọ kírun yín kódà mo ní ẹbí tó jásí pé bíi fámìlì ìyàwó mi ni tó jásí pé látara mi ní ìyá àtọmọ ni wọ́n fi di mùsùlùmí nítorí pé kí ni wọ́n ní wọ́n ní àmọ́ pé mùsùlùmí níwà rẹ̀ lè báyìí. ẹ má bínú ṣe ni mo ṣáájú mi lé. ẹ máa kírun mọ́ fún wa mi. àbá ní ìṣèjọba yẹn ní akọ́lẹ́ tó lè ní mọ́tàlásí musa akọ́lẹ́ ní mùsùlùmí lásìkò bá ti tó kálọ̀ kírun ká padà. bí ká ṣe ní kan tún mẹ́rin. ẹ ọ̀gá torí ẹ̀ náà mo yẹ wọ bàtà wọ bí yẹn ni pé wọ bàtà wọ bí ìṣèjọba yẹn ní mọ́tàlásí tí ẹ bá kọ́lu bí
tí ó sì mọ́sálásí ẹ̀sìn gbogbo tí mo sọ irọ́ ni. Get so ìyẹn náà bẹ́ẹ̀ yẹn so láti bá ti tó káwọn bá wa kọ́ lọ fún akájọ kírun ká padà ká máa ṣe dáwà ṣe lọ kò jí wa lọ́wọ́ so ìbúradé. family ìyàwó tó tún di mùsùlùmí mi ò wá lè kà bàbá kan wà Mr. Fẹ́mi ni wọ́n mọ̀ bàbá yẹn ní kí bàbá anamátò kí ni wọ́n máa ń rìn lórí àwọn for the good 18 years wọ́n dẹ̀ dọ́dọ̀ mi àwọn dẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run tó ní pé bàbá ìní àgbà ní tí mo mọ̀ wọ́n ní pé wọ́n fẹ́ ṣe operation fún yàn báyìí kò sí ìlànà ló máa ń kà. kò sí bẹ́ẹ̀ ni sọ fún mi. nínú ọgbólóhùn wọn. wàláhì làásì kò sí lọ́wọ́ ká. nínú ọgbólóhùn wọn. wọ́n ti kà lórí mi láì mọ iye ìgbà ni o wọ́n kò pé wọ́n lè kà nǹkan mi ò mú sọ o wọ́n lè kà nǹkan mi o kò sí lọ́wọ́ ká mú sọ. ohun tí mo mí n ké ṣe ọ pé Quran ṣé níbi ìlànà tó kọ́ bẹ́ẹ̀ lórí. mo ṣe ń bọ̀ níbi ẹ̀sìn ẹ̀kọ́ tó pa gbogbo apapọ̀ ṣé ní gbogbo oníbèrè ẹ̀ máa kọ̀ béèrè yìí kalẹ̀ o ẹ̀ka àwọn èèyàn wa náà kan jókòó wọ́n fèrè béèrè kó má jẹ́ ìdìkan tó bá jẹ́ ìdìkan ìgbéyàn máa ní ó máa burú ẹgbẹ́ káàkiri náà fílẹ̀ àti ìbèrè pẹ́sàn tí. ẹ má bínú pé mo hákìn lórí kùrìsìrì yẹn o in the sense that pé mo ti gbọ́ nǹkan kan rí tán ni pé ànábì ńgbà tán lọ sójú ogun ọ̀ṣọ́ pé tí ànábì ní kẹ́nìkan máa ṣọ́ oúnjẹ kìnnìkan kan wá ní ìyẹn ló ti jẹ́ kí n béèrè pé tó kùrìsìrì lẹ́yìn náà lò. pé ṣètò ọ̀nà wá. ìfẹ́ ṣètò ọ̀nà wá gbà kùrìsìrì lẹ́yìn náà. àbí nǹkan tó sọ ẹ má lọ ó ti ó yà wọ́n. wọ́n ní ànábì fi pé kìlàgò 2:157 ẹ̀fọn 2 minutes. tàbá ti parí ọ̀rọ̀ ilé ìkàlù kírun ká padà wá. náà tí. kódà mo fẹ́ ní kí wọ́n ṣoúnjẹ fún ìbọn mo gbọ́ pé yóò dàbí bribe kó má ṣoúnjẹ kankan ẹ jẹ́ ká jọ wà lórí àwẹ̀ ilé yóò lè ṣe wájú. ilé ìgbà rẹ̀ náà ń yọ mọ́ni ọ̀bí mú mọ́ni. ara kó má lọ dàbí ìsinmi yóò dàbí bribe. ọmọ ti wà. mọ́ ọ̀pọ̀ ìdí gbogbo ọmọ ti wà. kọ́ra ṣe páyà bí kankan ní àgbà ìyẹn mi ṣe bribe ẹ̀yin lẹ ṣe wá lálejò. èèyàn èmi ò ṣe gbé ìṣòro wà nínú ìná. ọmọ jẹ́ tiwa ọmọ ìṣòro wa pé ẹni bá àwọn owó kọ́mẹ̀ntì bẹ̀ làwọn aṣọ àwọn òṣọ́ gbogbo ẹni tẹ̀ ẹ̀kọ́ kan kọ́mẹ̀ntì yẹn làwọn àwọn tó ń kọ́mẹ̀ntì làwọn ń wò pé what's the reaction because afẹ́káwọn yẹn kẹ́kọ̀ọ́ ni. bẹ́ẹ̀ kọ́ dẹ̀ béèrè béèrè ẹ̀ka máa béèrè béèrè lóye máa ń ronú béèrè ní o. wọ́n ṣe gbé kù sí yẹn wá rè wọ́n ṣe gbé kù sí yẹn wá rè wọ́n ní àwọn ìfẹ́ nìkan ṣọ́ oúnjẹ ṣètò àwọn adé wọ́n ní fún mi lóúnjẹ wọ́n ní àmì ilé fún ẹ o ó lè dànù lẹ́tà ló wá ní àtúwọ́ ìfún lóúnjẹ máa fún ẹ ní ayé àpọ́nukọ ṣe pé tó bá ń ké ìwé òṣọ́ náà ló wà lórí ẹ̀ ó bá fọ́ ní kùrẹ́síù pàtàkì gba adé àmì wọn ní ta ló fún lóúnjẹ wọn ní ó bá nìkan ló wà yóò sọ pé òun fún òun ó dẹ̀ fún òun ní kùrẹ́síù ṣé ọkọ̀ orúkọ àwọn ìkáyọ̀ kan gbé àwọn ìkáyà dọ́là ìkáyà tún dọ́là. náà wọ́n lọ ní pé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń lo àwọn gbólóhùn kọ̀ọ̀kan ní àwọn ọ̀rọ̀ wọn bóyá bíi tó ń takò Kùránì bíi kíni. ìjẹ́ mẹ́ẹ̀kan àti olè mi ṣe wọ́n mọ̀ lọ. ẹja àmúni méjì mẹ́ta kí wọ́n jẹ sí àwọn kan ń pè é WhatsApp bóyá wọ́n fẹ́ gbé àsọ̀rọ̀ ni ẹ gbé wọn sí. hello. sáfẹ́ ní bọ́ọ̀dì ẹ gbé ẹni bọ́ọ̀dì. ẹ mú wáṣà. wàá sáńtúlà. náà. Naam. Kò sí wàhálà. Ọlágbádéládélá. Naam. Àwọn sọ̀rọ̀. Ẹni ẹni tí wà attentive gan ni. Kẹwàá. Attentive. Kò jẹ́ pé sílẹ̀ dáadáa. Dáadáa. Àti wọ́n ní live now. Àti wọ́n ní live ẹ̀ wọ́n lè bèrè. Náà ọ̀rọ̀ iná tí a bá sọ yìí, kí lẹ́yìn fún ẹ̀ sọ sí? Ṣẹ́ni àwọn èèyàn ló kọ́ ìṣe káàtì ní jáde. Not your extract ọ̀rọ̀. Wọ́n tó sọ bẹ́ẹ̀ o. Ń bọ̀ ẹja máa lọ. Mo ẹ jẹ́ ìjọba sẹ́yìn. Ẹ̀ka lè gbọ́ láti bẹ̀rẹ̀. Ṣé o gbọ́dọ̀ kan náà ń bá bọ̀? Ẹ nà. Ẹ gbọ́. Ẹ má tẹ̀lé lọ́wọ́.
kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.